distinguished guests. Please, may I have your attention, please? Please move at your committee form. Before that, I need to wish a celebrant a happy birthday. Okay. So, my name is Ace Black, and I'll be doing magic tricks. Not only magic tricks, I'm going to be entertaining with some amazing magic tricks. So, just sit back, relax, and please do enjoy the moment. Thank you so much. Please do not try this at all. Even with a content, I can't do it again. Alright. Sorry, bring it down. Sorry, 1 minute. Sorry, 1 minute. For our guests to enjoy the cinematographers, can we please move back? Can we please move back so that you can share yourself, maybe some on this side and some on this side, but our guests need to see this, please, for the sake of your balance. Yeah. Let's do. That's also the magic. What's up? We can't. You got one, Philip?
Ladies and gentlemen, we'd like to recognize the presence of our father, Obalailu Asaid Abdikola Elegushi. We say, thank you so much for taking our time to be here. Kabiyesi, we celebrate you. Also, the king of Fuji walks in. The king of Fuji music walks in. And we are showing you this. Kábíyèsí ọ̀gbẹ́ Elegushi ńlẹ́ ọba Saheed ni ọba ní í ṣe. Kábíyèsí ọba Adémọ́lá ọmọ Èkó ẹbí tẹ́lẹ̀ ta Elegushi. Ọmọ àti pẹ́pẹ́ ọmọ apẹ̀kọ̀ mọ́fọ́bìnrin ẹ̀jẹ̀. Ọmọ ọlọ́bì àjáyé ńlẹ́ ọmọ ṣẹ́rẹ̀wá ejò. Ọmọ ẹlẹ́gbà mẹ́ta ló gbogbo, ọmọ ọgbọ́n mẹ́ta méjì lágbàdá, ọmọ èkòrò ẹbí mẹ́lẹ́kùnrin lásà, wọ́n ní fọ́kọ́rọ́ wọn ní ìbàdàn. Ọmọ mọ́mú tẹ̀lé ní kankọ́, ọmọ akẹ́kọ̀ọ́ kẹ́rù ògbẹ́rẹ́ ọ̀nà. Ọmọ apẹ̀ka lápọ̀bìnrin ẹ̀jẹ̀ ọmọ asírù lórí ẹ̀rú sọ ọ̀pọ̀ bímọ. Ọmọ sábà ní pọ́lìkì ẹsẹ̀. Ọmọ sábà ní pọ́lìkì ẹsẹ̀. Ọmọ adámú ṣẹlẹ̀ máa rí bàbá rẹ̀ ọmọ adáfẹ́ ìṣẹ̀lẹ̀. Ọmọ adáfẹ́ mú ẹgbẹ́. Ilé àwọn aláàbọ̀ lórí ìṣẹ̀lẹ̀ àtẹ̀sán ẹ̀yọ́ ọmọ pẹ̀lú ìyàwó. Ọmọ ọlọ́gbọ́ lórí ìtọ́sẹ̀ ìfìdá. Arábìnrin tọ́sẹ̀ fẹ́ lálàáfíà rárá. Mo lé ní òbérí ọba tó. Mo lé ní òbérí ọba. Ọba tó, 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 mo lé ní òbérí ọba. Ẹni ni ọba mi ní Campus. Ọmọ Ọlágúndé o. Ọlágúndé bàbá mi kọ́tẹ́ bàbá bẹ́lá láti ara. Ọlágúndé Campus ń kọ́ báńkì bọ́ Fadélé. Ìyẹ̀dá kọ́tẹ́ bàbá bẹ́lá láti ara. Ọ̀kárí ọmọ alákòókò mìíràn tẹ̀lé lójúkú. Ọmọ òkúta lérí. Àgbò náà lérí. Òkúta olórí tí ó fi bá tó kàn. Àfàgbò tí ó forí ara rẹ̀ ní máa ṣe lásán. Ọmọ ayáwó sọ̀rọ̀ dáká ní ọ̀nà. Ọmọ ẹgbẹ́ dúdú ní ẹnu bí abẹ. Ọmọ bìkìkìrì sẹ́kọ̀ ní èdè. Ọmọ ayáwó sọ̀rọ̀ dáká ní ọ̀nà. Ọlọ́run dàbí
dúró ní bàbá yìí jẹ́. Bàbá yìí ló ti pè tàṣù ọ̀rọ̀ fàdájọ́. Ọmọ aṣáájú ogun lẹ́lọ. Ọmọ gbẹ̀yìn ogun lábọ̀. Ọlọ́mídé kan Badmus. Ọmọ aṣáájú ogun lálọ́ ọmọ gbẹ̀yìn ogun lábọ̀. Ìwọ lọ́mọ aṣáájú ogun lálọ́ ọmọ gbẹ̀yìn ogun tó di àwọn. Ṣé bí wọ́n ní ọba tó Adébọ́lá ọba tó Olébí Èrí ọba tó Olébí Èrí ọba. Ṣé alọ́pẹ̀ lóṣù òkùnkùn yìí? Ọ̀rẹ́ ẹnjìníà ọ̀yá dákúnrán kò lọ́dọ̀ nínú ọlọ́bọ̀dé ọmọ ọ̀gbun ọ̀dá níbo ló wà lórí ẹ̀kọ́ mi wá. Ọ̀gbẹ̀rẹ̀ ẹ̀kọ́ ẹ̀kọ́ mi wá. Jẹ́jẹ́ lóye ẹ̀rí ẹnjìníà àtẹ̀bí. Ẹ̀rí ọmọ Babátúndé Ọlátúndé ọmọ Badmus. Ìyẹ̀dá mi kọ́ sí pẹ̀lú láti àrà. Báàkì ìyẹ̀dá ọmọ ìgbọ̀dàmọ̀ tí ọmọ aládùúyọ̀ kọ́kọ́ ọmọ àgbẹ̀kú tí ikú ní tí ìjẹ̀lú tí ikú ní tí ìjẹ̀. Ẹgbẹ́ ìgbàmí ìtọ́jú ọlọ́dọ̀ yéèdì. Ó yẹ máa gbọ́ lọ́dọ̀ omi àgbẹ̀dá. Ẹ̀pàlù pátápátá ẹ̀pàlù. Àkàndá sẹ́bí ńlá koríkì bàbá rẹ̀ wá sanwó bàbá tó bí ọlọ́mọ. Àwọn bí ọmọ ìyá mi ní àkàndá gbé èsì ẹ̀dọ́gbọ̀n wa kò yìí. Ọ̀kadì láàrin ọmọ ẹ̀dọ́. Mo yẹ ọ̀yà náà ẹ̀sìn kí a tún tẹ̀lé tàbí ìdílé papọ̀ lẹ́tẹ̀. Èsì àìdọ́gbò mọ́kànlá yọ mí láàdé nìyí gbogbo adigun lọ́bẹ̀. Èsì àìdọ́gbò máa kò yìí láàdé nìyí ọmọ akínú pamọ́ bí eku. Òwúlé fi gbogbo ayá lẹ́sẹ̀. Òwúlé dáhùn lẹ́sẹ̀ kátó lè nílẹ̀ láàdé nìyí. Mo rí òjò, mo rí ọ̀yàdá. Ọmọ ẹ̀sìnkì tasúgbẹ̀dẹ tárìkìtì ẹ̀yẹ papọ̀ lẹ́sẹ̀ ìkànnì náà ní ààrẹ ọwọ́ ọlọ́ni ẹsẹ̀ gẹ̀gẹ̀. Àgbàdá sẹ́sẹ̀ bá kọ̀ orí kì í ti bàbá rẹ̀ gbogbo ẹ̀kú lágbára. Ilé ọmọ ẹlẹ́ kì í ya yá ọmọ kì í ya yá ọmọ akọ owó yìí. Ọmọ pàálẹ̀ pa múlẹ́kù ibi ọmọ yóò mú ká àwọn lọ láàdé yóò dá wọn mọ̀ ní òkú yóò dá wọn mọ̀ ní ọ̀yálà àsúndẹ̀dẹ̀ tábì mẹ́sàn lẹ́sẹ̀ iye kan ní ìyá rẹ̀ ọ̀gbọ́n lẹ́yìn ẹsẹ̀ ẹ̀jẹ̀ iye kan ní kálukú bí wọ́n sọ̀rọ̀ lọ́dún adúkáyàrá pípa kó kálukú oṣù iye kan ní kálukú bẹ́ẹ̀ wọ́n sọ̀rọ̀ lọ́dún adúkáyàrá pípa kó kálukú oṣù ìbàdàn ní ìgbà ẹ̀rí oníkáyàrá pípa kó kálukú ẹgbẹ́ ìdẹ́kùnlẹ̀jẹ̀ kú ẹgbẹ́ máa mú sọ́ra máa jáde lẹ́sẹ̀ lẹ́sẹ̀ eléyìí ìyá yóò mú kó ìyá. Iye kan bó láàrẹ̀ olóòlọ́dì ẹsẹ̀ ẹ̀jẹ̀jẹ̀, iye kan ní iye kan bẹ́ẹ̀ bá ti kékeré kú, ká má ṣe ṣèrẹ́lẹ̀ ni. Àkúyẹ̀dẹ̀ àgbàlẹ̀ lẹ́dì ẹ̀dànà, àṣọ́kùnrin ẹ̀ ní orí ogbó ewu yìí lédì ní bàbá tẹ̀yà kúdà gbádùn owó ìgbà. Ìdí oko mọ́kiri ṣe bí àgbàdá torí rẹ̀ mo ṣe wà níbí máa bọ̀ lọ́dọ̀ mi. Èsì àìdókòó máa kú yìí láàdé
ọmọ àtinú pamọ́ bí ebi òwúlé fi gbogbo ara yáàrùn lẹ́sẹ̀ òwúlé láàmà lẹ́sẹ̀ kátó onílé láàdé ọmọ èsìkì asúrẹ̀dẹ̀ tárìkìdì arápápọ̀ lẹ́sẹ̀ ètò ẹ̀dúgbò mọ́kànlá òní láàdé gbogbo ìlànà lọ́tẹ̀ ẹ̀yìn bàbá bá kékeré yóò má ṣiṣẹ́ lẹ́fẹ̀ẹ́ ni ó yá dàgbà kú láti yẹ ìlànà àṣẹ́kù yẹn èmi ẹni òkú ẹ̀kú yìí lẹ́bi ní bàbá mi àkúdàgbànú ọmọ èlèrè ọjà ọmọ àkúdàgbànú lẹ́gìdì ìṣẹ̀dúkú ọmọ àkòyì láàdé yìí ọmọ àtinúpamọ́ ní etí òkúlẹ́ni gbogbo ara yáàrú lẹ́sẹ̀ láàdé ní mòrí odò mòrí ọ̀yàlá ọmọ ẹ̀sìnkì aṣùgbẹ́dẹ tárìkìdì rẹ̀ papọ̀ lẹ́sẹ̀ ẹ̀yìn kẹyà rẹ̀ gbígbá kíkàrọ̀ kóṣù olùkàlùkù bí ilé sọ̀rọ̀ lọ́dún adékẹyà rẹ̀ gbígbá kíkàrọ̀ kóṣù ìgbà tí èmi ní bàbá rẹ̀ ọkọ̀ táìlò méjì rẹ̀ ara ṣokùn ẹnu dọ̀bí kọ́ èdèkì rárá ìṣokùn mi ẹ̀dá pẹ̀lú ní tọ́jú spíkà gbogbo ọ̀ṣun táìlò dúnà ní gbogbo wọn àwọn èkìlẹ̀ ọmọdé jẹ́ àyíkàgbò ẹ̀wà ẹnu dọ̀bí o adéwálé ṣe bí wọ́n ní ẹ̀bá bá mi tọ́jú èjì rẹ̀ ẹ̀yìn alára ṣokùn ẹnu dọ̀bí ọkọ̀ ọmọ èjì rẹ̀ ọkàn ní bá bí èjì ló wọlé tọ̀ mí òkè ti sì fẹ́kẹsẹ́ ó fẹ́fẹ́ méje bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní alákìsà ó fẹ́ láti ìpàdé nígbà sọ èjì rí alára ṣokùn síníkúní lójú orogún èjì kọ̀rọ̀ lójú yẹ́ ọ̀pẹ́ ti sì fẹ́kẹsẹ́ èjì rí alára ṣokùn nínú èjì rẹ̀ kúrò bọ́ọ̀bù adékúní pàtàkùnà ọ̀dẹ́ gbalẹ̀ tí wọ́n ní wá kúrò bọ́ọ̀bù aláàbí ọ̀dẹ́ àìkókò wọ́n já lẹ́kùn ọmọ òkú kọ̀rọ̀ bàbá yìí ní kẹ́kọ̀ọ́ tó lé sí náà ilé òkọ̀rọ̀ wọ́n ní kẹ́kọ̀ọ́ tó ẹ̀ṣọ́ ní ọ̀fìn òkọ̀rọ̀ bọ́ọ̀bù láti tọ́jú adékọ́lá adékọ́lá ní kọ́fẹ́ ìyàrá àti àrà ọmọ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́mọ ọlọ́fẹ́ ara òjò wọn ìkúnyẹ̀rá adékọ́lá adélẹ́kẹ̀ kúnyẹ̀rá oṣòwò gbàgbà yìí ni wọ́n ó ní ọ̀nà méjì kúnyẹ̀ lọ́wọ́ ara oṣòwò ayélujáfẹ́ òní ọ̀nà méjì olórí ayédè ẹ̀dàpẹ́ mọ́ bínú olórí ayédè àtọwọ́rí àtìjòyè àtọkùnrin àtọkùnrin olórí ayé gbogbo lókè o àkàdé ọmọ òwúsì olórí gbogbo ayé lókè àkàdé dé àyà lókè òdùà aṣojú ọlọ́dún mọ́rẹ̀ àlọ́lẹ́ lókè òdùà èmi ti sì bí ìlànà olórí ayé o olórí ayé dé àlọ́lẹ́ òdùà lókè àyà àkàdé ọmọ òwúsì. Ọ̀kadé òkùtù kọ̀ọ̀tọ̀ ìrì kọ́kọ́ ní kọ́kọ́ wù kọ́kọ́ tó kọ́kọ́ dá ọ̀nà òkú wù sí. Ọ̀rẹ́ ọmọ Jésì yóò. Ọ̀rẹ́ wọ́n bá Jésì dé gbalẹ̀. Ọ̀rẹ́ wọ́n bá Jésì dé gbalẹ̀. Olórí ayé ooo. Aṣojú ológun mọ́rẹ̀. Ọmọ pé olórí ayé gbogbo àròlé ológun rẹ̀ ó ti gbé ẹwà wọlé tí Dẹ́mi Kánò ó sanwó ní ìsà tí Dẹ́mi Kánò olóṣèwọ́ olórí ayé ó sanwó ọba onífẹ̀ẹ́ àkùrẹ́ ọba. Ọmọ adájẹ́ òkú rẹ̀ máa ní ìpínlẹ̀ ọjọ́ ìjẹ̀jẹ̀. Àbú ẹnifẹ̀ òjáyé ìdí ojúrere tí mọ́ wá sáyé. Olórí ayé ooo, Adélékè ooo, ó sanwó ní ìsà. Àwọn èèyàn ńláńlá ní sanwó ní ìsà. Wọ́n sanwó olórí ayé, wọ́n sanwó Kánò. Ó sanwó ní ìsà Adélékè
ẹkú náwó rírìsà ẹni ní abẹ́jámẹ́ ẹ̀yàn mi nífẹ̀ẹ́ àbúrẹ́ ẹ̀yàn ọmọ abẹ́bí òkúrẹ́ mọ́ ìgbé wọn ní ẹ̀rù lẹ̀lẹ̀ àìrè dúró kẹ́tọ́ kí wọ́n nífẹ̀ẹ́ wọn ní bàbá òní wọn ìfẹ́ rẹ̀ ní kẹ́tọ́ kí wọ́n fẹ́ òye tó gbá tó bẹ̀rẹ̀ láti wọn nífẹ̀ẹ́ ohun tó lù èèyàn tó kí wọ́n nífẹ̀ẹ́ ní òun ká bá gbogbo ẹ̀kọ́ ni wọ́n mú olúwa rẹ̀ ṣe. Àwọn ẹ̀sìn ọ̀hún sáyé, ìwé òkúrẹ́ ìmọ̀ wọn sáyé, olórí ayé àkàndé ọmọ òkúùsì, ọ̀jájá ọba fìdí ọ̀tẹ̀ jẹlẹ̀, òpọ́lí olúkú kọ́kọ́ rírí, ó kọ́tọ̀ yẹ, ó kọ́tọ̀ mú, ó kọ́tọ̀ kù, ó kọ́tọ̀ dà, ọmọ òkúùsì, ó kí ọmọ Elegushi. Ó lẹ́kú àjẹkù ọjọ́ mẹ́ta, olórí ayé olè wò ọmọ mi, olórí ayé gbogbo, olórí ayé gbogbo, àròlé Oòduà, aṣojú Olódùmarè pátápátá ni. Kábíyèsí, ará Adédùnnísàn, Adélékè ọ̀gbádé láyé, ọ̀sánwó bàbá rẹ̀, ọ̀sánwó Nísàn. Ọ̀sánwó olórí ayé ọ̀sánwó kábíyèsí olórí ayé lónìí mo kí bàbá mi lọ agbára ọmọ ẹ̀dá ará Adédùnnísàn ládéjọ́ bí ọmọ Adédùnlẹ́gbẹ̀lẹ́ èrò ọ̀rẹ́ ọmọ Jáwùí ọmọ Lára ìṣọ̀kún ọmọ ẹ̀dẹ́gbọ́. Kòlẹ́kò ọ̀sẹ̀ ọ̀rọ̀ oṣù pàìlíyàn ẹ̀jẹ̀ lọ́dẹ ládẹ́jọ́bí èrò àrùn láàárín ìpàṣẹ́lá ládẹ́jọ́bí ọba ẹ̀lẹ́kù lẹ́gbẹ̀lẹ́ àrà ọmọ Jáwùí àrà kúdù ọ̀sìn ọ̀rí báàmì àrà kúdù ọ̀sìn ọba fẹ́lẹ́lẹ́rẹ́ kó àbú. Àtòyìndónàmúnàmú nìsàn olórogún àdòdò akínníbù ìbàrẹ̀ ọ̀rí olórí ayé o ọ̀nìrìsà. Thank you very much, sir. Olórí ayé o àròlé Oòduà aṣojú Olódùmarè ọ̀nìrìsà olórí ayé gbogbo ọ̀rí. Àròlé Oòduà olórí ayé àkàndé ọmọ Ògúnwùsì òkọ́lé òdúdú kọ́tọ̀ rí bàbá wa kọ́tọ̀ yẹ òkọ́tọ̀ òru òkọ́tọ̀ tó kọ́tọ̀ dá ọmọ Ògúnwùsì àkàndé ọ̀jájọ́ ọba fìdí ọ̀tẹ̀ jẹlẹ̀ lẹ́yìn mo rí bá lọ́dọ̀ ọba tèmi báyìí àkàndé ọba Ògúnwùsì. Olórí ayé olóró màdòdò mo kí á kú kalẹ̀ níbẹ̀ Thank you very much, sir. Thank you so much. Thank you so much. Ladies and gentlemen. Awúsá jọba Awúsá. Thank you so much, sir. Yóò jọba Ìgbò. Òjọba Òyìnbó. Yorùbá jọba Yorùbá. Wọ́n forí bá lẹ̀ fọ́n. All right, thank you so much, sir. Very distinguished guests who will now continue with the rest of the event. At this point, I'd like us to please settle down. Thank you so much. Thank you. We have some of our very distinguished guests in the house today. I would like to say a big thank you to Baba Jimmy for that special recognition. We would like to recognize everybody as soon as we have the time to. We'd like to welcome Laila Bode to please kindly come forward. Mr. Laila Bode for the final speech for today. Our father, our red on the cattle phone.
of Egbaland. We celebrate you, sir. For his speech, we celebrate you, sir. It is such an honor to see our father, His Imperial Majesty, Obade Yenito Obosi, the Ooni of Ife. I say, Kábíyèsí. Thank you so much. Also, I would love to celebrate my brother, my uncle, my best friend, the Archbishop of Lagos. Thank you for always supporting me, sir. I celebrate you, sir. He's like a father to me, he's a mentor. All right, thank you so much, sir, for being here. You know, at a time like this, where you have the Ooni of Ife seated, you have the Arole Odua seated. It's a time for us to appreciate the heritage of the Yoruba people. The father of Yoruba land worldwide. Kábíyèsí Ooni of Ife is one, while he is the father of Yoruba land worldwide, he's also the new Nigeria that was driven. Ooni of Ife, the man who understands deeply the tradition that has brought us Yorubas to this world. Kábíyèsí Onisha, I greet you, Kábíyèsí. The Kábíyèsí Oniru is also seated. Oniru of Iroland is a king who is loved. Elegushi, pardon me, I have to pay fine for that. Alright, just speaks. Elegushi is seated here. Kábíyèsí Elegushi is one of the most loved kings in this country today. Kábíyèsí Elegushi, I greet you very powerfully. Of course, you have Akushiku seated, a man of great tradition, a man who doesn't just look good, he understands what it means to be a leader in Yoruba land, and of course, by extension, Nigeria. I want to say, Ebego introduced Bode Otola to me as a man who has ventured into the oil and gas industry and is doing quite a bit, not just to make money for himself, but to do those things that make us proud as a nation. To dare, and dare very greatly, is what Bode Otola has done. But why does he come next to me? Come next to me. Bode Otola is one of those Nigerians that I think at this time in Nigeria's history, you don't just respect for having a lot of money or doing great business. But they is one of those people that understands the responsibility that comes with being able to dare and dare greatly to make money and be able to impact lives. When Olufemi Banjo, Iosiakiru of Egbaland, introduced me, or introduced Bode to me a few years ago, I did not understand what will happen in the near future and today.
About last week, when I saw the move being made, or 2 weeks ago actually, preparing for this birthday, and the invitation that I've gone to the Ooni of Ife, that I've gone to Elegushi, that I've gone to Loba across the country, I knew that it was the time for special prayers. It was time for us to intercede in many special ways. I speak to you today as the Are of Ebaland, as the Kurumi of Ijayi. And I can tell you that while we have spent a lot of time in the private sector, the traditional institution itself is one that we must take to the very next level. On this day, in commemoration of what Bode Otunla has done already for Nigeria on the global stage, in commemoration of his 50th birthday, which is a special day, Bode, Kábíyèsí Onírìṣà, Kábíyèsí Onírìṣà, Kábíyèsí Elegushi, Olórogún seated. I want to do a very special thing. Olórogún Àdòdó, I will learn all of that, don't worry. I want to announce something very special for Ebaland today. Kábíyèsí Ooni, I need to have your attention for a moment. Because to do this, while I'm the Are of Ebaland and the Balógun of Ijayi, when the royal father of Yoruba is seated, we must do it properly. So you will come with me, Bode. Please come with me. Kábíyèsí Onírìṣà. Bode Otunla, your son, on a special day like this, as the Kurumi of Ijayi, and of course, with the blessing of our royal father, the Alake of Ebaland, I, the Kurumi of Ijayi, the Are of Ebaland, I have to put my chiefs together, that on this day, for what he has done, we will confer him with the chieftaincy title. We will do it properly in Abeokuta, where the announcement will be done for history to record the presence of the father of Yoruba. And of course, Kábíyèsí Elegushi, who we most respect. He is becoming the Oníbodè, the Onímọ̀ ẹ̀rọ of Ìjàyè Ebaland. Onímọ̀ ẹ̀rọ of Ìjàyè Ebaland. Please, a round of applause for that. The Onímọ̀ ẹ̀rọ of Ebaland is a title that we have reserved for one of our engineers, and I have to speak to him for what you've done, for him to leave that title, and we will offer him another one. I congratulate you, and you are very blessed to have Kábíyèsí Onírìṣà seated. Of course, Kábíyèsí Elegushi is seated here today when we confer you this. And by the grace of God, when we do this in Abeokuta, we will have the pleasure of them being there, and of course, Kábíyèsí Alake, so that we will honor you. Congratulations. A round of applause for him, please. The Oníbodè, I present the Onímọ̀ ẹ̀rọ of Ijayi on the 50th birthday from the whole of Ebaland, and of course, Ijayi Kurumi. Congratulations, and God bless you. Where's the Erelu? Erelu, please come. To another person. Erelu, Onímọ̀ ẹ̀rọ. Kábíyèsí, that is Chief Bode Otunla's wife, our new Erelu, Onímọ̀ ẹ̀rọ of Ìjàyè Ebaland. Congratulations, congratulations, and congratulations. Thank you very much.
Yes, that is our fellow Loye. To round up, we're going to do one more thing on the stage. And for all those who are advanced here, your DJ, we're going to sing the anthem before we close. Anybody else? Let's go here. Lórí òkè àti gbẹ̀tẹ́lẹ̀, ibẹ̀ la gbé mímí o, ibẹ̀ la gbé tọ́ mi dàgbà o, ilẹ̀ òmìnira. Èmi ó máa yọ̀ lórí Olúmọ, èmi ó ṣògo yí lọ́kàn mi, wípé ìlú olókìkí o, làwa Ẹ̀gbá gbé. Máyọ̀, máyọ̀, máyọ̀ o, lórí Olúmọ Aláké. Máyọ̀, máyọ̀, máyọ̀ o, lórí Olúmọ. Abẹ́òkúta ìlú Ẹ̀gbá, n ò ní gbàgbé rẹ, n ó gbé ọ lé èdè ọkàn mi bí ìlú odò Ọya. Èmi ó máa yọ̀ lórí Olúmọ, èmi ó ṣògo yí lọ́kàn mi, wípé ìlú olókìkí o, làwa Ẹ̀gbá gbé. Máyọ̀, máyọ̀, máyọ̀ o, lórí Olúmọ Aláké. Máyọ̀, máyọ̀, máyọ̀ o, lórí Olúmọ. Thank you very much. God bless you. Kábíyèsí ọba Adéyẹyè Àkàndé Babátúndé Ọọ̀ni Ifẹ̀ bẹ́ẹ̀ ní ìkàlẹ̀. Kábíyèsí gbogbo ọba lálejò ọba Adémọ́lá ẹkú àmójúbà Ọọ̀ni ìrìnsà Àkàndé. Ikú ṣẹ̀dá o, ọkọ lórí Arámidé ṣèkí lọ́tù. Ìyẹn ló fi jáná tèmi. Kábíyèsí o, àná kàbọ̀. Ọlọ́wà àná kàbọ̀. Sálẹ́sù ọlọ́wà olóyàgbà àná kàbọ̀. Àlàbíàdé ọba bẹ́ẹ̀ ní ìkàlẹ̀ akíṣìkù. Olówó àdòdó ó bẹ́ẹ̀ ní ìkàlẹ̀. Balẹ̀ gẹ́gẹ́gẹ́dẹ́ gbogbo ẹ̀yin ọba aládé. Mo tara Ìrìnsà mo kí yín. Mo tara Kábíyèsí Elégùṣì mo kí yín. Ẹ̀yin ládéládé tó bẹ́ẹ̀ ní ìkàlẹ̀. Tàbá ti rí Ọọ̀ni. Tàbí rí Ọọ̀ni. Gbogbo ọba tó kù. Agbára wọ kí mo tọrọ gáfárà, ẹ̀yin aṣíwájú, ẹ̀yin ló nílò. Mo tún gbára Ọọ̀ni Ìrìnsà, mo tọrọ gáfárà by order of leadership. State of Ọ̀ṣun, Speaker Beni Kale, Right Honorable
Honorable Adéwálé Ẹgbẹ́dùn Speaker Ọ̀ṣun bẹ́ẹ̀ ní ìkàlẹ̀ àti gbogbo yìí olórí pátápátá ẹkùn àdúró tì ọmọ wa tá a bá wá bí. Ẹnjìnìá Ọlábọ̀dé o jẹ́jẹ́ lóye o ọmọ tó fún wọn lá. Ìjà yìí ọmọ kò ní tí kò wọ́n lóru àrẹ ń pè ọ́ nífa nífa ọba fọ́rẹ́ ọ̀ní pè ọ́ nífa nífa ọba fọ́rẹ́ mmadụ gbogbogbò ní ìjà yìí. Aláṣẹ Spectrum Crest oníṣẹ́jọ́ ìbílẹ̀ yìí happy 50th gbogbo lọ́lọ́lọ́lá ló kí ẹ ẹni gbọ́ngàn kí ẹ okú oríire wàá ṣe púpọ̀ láyé. Lára àwọn ikọ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun tó bẹ ní ìkàlẹ̀ olójú bàbá mi ó wà bí kò sí bí alájí máa ń bọ̀ ọ̀ṣunlé ètò pàtàkì ní Nàìjíríà àwa ni ó tún jẹ́ pásọ́nà fún aṣíwájú àkọ́bí olódòdó president general. Alájí máa ń bọ̀ ọ̀ṣunlé mi ooo bàbá mi ló ṣe pọ̀ kí o èèyàn dáadé bàbá Ọlámilékan àríyẹ àti rí bàbá o àrí bàbá agbójúlé lẹ́kọ̀ọ́ mọ́ àgbọ̀n sí. Chief line bàbá Ọlábọ̀dé o. Ojúlówó ọmọ Fálákẹ́ òkúkẹ́nu ọba gbáàdéwò alákẹ́ tilẹ̀ gbà ó mo tọrọ gáfàrà. Daṣọ wọn ni ọlá ọmọ Fáyọ̀ṣe Ìkẹrẹ Èkìtì Honorable Ẹniadé Francis. Ẹkú àdúrà dì. Dr. Gavara SLD to the state of Ọ̀ṣun ó bẹ̀ ní ìkàlẹ̀ ọmọ tí ìgbàláyé ẹ̀sìn líle ìgbà mi. Merriment Club of Lagos pẹ̀lú kọ́ọ̀dìrì ọmọ rẹ̀ fẹ́ràn àwọn òfẹ́ tó ń yẹ Olúmídé lóyè olúwàyí tó ń bẹ ní ìkàlẹ̀ ara àwọn ọmọ lórí rẹ̀ ọlọ́pàá bá fi dùdú nínú Olúmídé láti fi dé Canada. Ọmọ gidi ni ẹ òní kú lọ́rùn. Àti ìlò ló ń sọ̀rọ̀ mi. Ọmọ gidi sọ̀rọ̀ onífẹ̀ẹ́ àkùrẹ́ o.
ṣó bá mi tọ́jú ọ̀nàrẹ́bù Ajílẹ̀ sọ̀rọ̀ tí ìnáwó ọjọ́ kejì aṣọ òwe ìlẹ̀kẹ̀ gbogbo wa pátápátá lábẹ́ ọ̀nìrìṣà mo ti fọ̀ ní kí gbogbo yín àtọ̀bẹ̀lẹ̀ Ẹlẹ́gùṣì àìdò.
ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe. Ẹgbẹ́ ìgbẹ́jì ọmọ dọ̀tún ọ̀la ní aláṣẹ ẹ̀sìpẹ́ẹ̀sì onígbà olúpẹ́. Èyí ló tẹ̀lé yìí yóò fi dùn. Àdúrà àgbà òkú yìí.
Nàìjíríà. Ìmọ̀lá ọmọ Adélèké. Táyé ọmọ àti ọkú o, ní Houston, Texas, ọkọ̀ bóyè. Ọkọ̀ bóyè sọ́lá àti ọkú o, ṣẹ́kọ̀ ọmọ Ayọ̀lẹ́kẹ̀ ní California. Túnbí ọmọ Òkèdélé láti Dallas, Texas. Fẹlá ọmọ mi ṣe óye ní Houston, Texas. Àṣìf ọmọ àdìbà lọ́wọ́ ní Níníyà. Ayọ̀bámi Ọládélé ní Dallas. Ọ̀rẹ́ Dọ́lápọ̀ Ọmọwọlé ní Houston, Texas. Ọkọ̀ Tọ́lá. Pátálà wà ní Houston, Texas. Àìsíkà Nínáyọ̀ ní Houston, Texas. Ọmọ ọba Adé Fẹ́mi Adéníyọ̀ Executive Director Yẹ́tẹ̀. Eléyìí ẹtí inú Houston, Texas lákọ́kọ́ plan ẹ̀ sí tó wá di àwọn bá bí. Kátó mi wá sí Nàìjíríà, ṣàṣìmọ́ àṣẹ Amẹ́ríkà yìí. Ọmọ tí wọ́n bá Túnbí ọmọ kí ọlá ní Dallas, Jùmọ̀kẹ́ àkí ọlá ní Dallas, Kọ́lọ́bọ̀ lè jọ ní Chicago, Fẹ́mi Dáramọ́lá, ọkọ̀ Justice Oyindamola, Francis Ilésọmí, Dènà ní Houston, Texas, Tọ́kẹ́ Ẹgbẹ́yẹlé ní Canada, Àkóso Jordan Atlanta, Ṣẹ́yìn ọmọ Ògúnmẹ́kú ní Houston, Texas, Lẹ́kọ̀ọ́ Láyà ní Houston, Texas, Ọmọlá Asọ́p ní Houston, Texas, Káyọ̀dé ọmọ Fákúnlé ní Houston, Texas, Lẹ́kọ̀ọ́ Ìgè ní Houston, Texas, Lẹ́kọ̀ọ́ Bapos, FDA Afọlábí Bọ́lọ́ṣọ́, FDA Tọ́ka Afọlábí Fẹ́míọ́ Táyà Ìyàtù CEO Tọ́ka Táíwò Olódé Ìwó fún ọmọ pẹ́ ní Houston, Texas, SCDA Benson, Jẹ́bi Ògbẹ́bọ̀, Jọ́ka Pàṣẹ ní Texas, Táíwò ọmọdọ̀kùn Sọ́ní, Adéwálé ọmọdàyọ̀ wọlé, Jọ́kẹ́ Àyọ̀ wọlé, Bèjì Awoleke, Saheed Yusuf, Fẹ́mi Bàjọ́, Miriam Bàjọ́ ní Houston, Honorable Bayo Daudu, Abolúmi ní ọmọ ti lọrí ní Canada, Your Excellency, ó ti ní bàbá àbá mi jíṣẹ́, eré ìlọ́pọ̀ dúró, Adélékè Ìwọ̀sùn, ẹ̀jẹ̀ máa kó àròkù, Akílà àgbà ọ̀ṣọ́, ọmọ ọmọdé gbogbo dára bí ebi, gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, àdúrà àwọn gómìnà ìpínlẹ̀ ẹ̀jẹ̀ máa kó àròkù, Eléké ẹ̀jẹ̀. Aláṣẹ spectrum ọmọ ọkọ̀ ọ̀la ọ̀tún ọ̀la olùdíje ìlọrí ní ìkílẹ̀ olùdíje èèyàn bá dé kò ró àdó yíyọ ó ti wọ́n lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n ojú mi wọ́n swear from me, swear from me, swear from me, swear from me. Ọlọ́jọ́ ìbí ìjọba ẹ̀rọ.
Ọlọ́jọ́ ìbí ìjọba ẹ̀rọ ṣe láàrin ìjọba wọn. Ṣé láàrin ìjọba wọn. Nínú ọ̀la ńlá pẹ̀lú àlàáfíà. Ó ṣe 50 eléyìí, ó ní fi dágbére fáyé, ọ̀tún ọ̀la, jájẹ́ lóye, bàbá àdásí nínú ọ̀la, bàbá àdásí nínú owó, bàbá àdásí nínú ìmọ̀, ilé ẹ̀họ́ ìgbéga wọn ló, àgbègbè rẹ̀ mọ́ òjì, gbogbo wa ló kí ẹ. Ṣínà, àdìsá àdàbọ̀ ọmọ bẹ́lẹ̀, ó ní kí báwo kí ẹ àdìsá. Stand for me, stand for me, stand for me, stand for me. But yeah, stand for me, stand for me. I'm gonna give it all you now. Stand for me. We get my one. We get my one.
Hey,
àkọ́jẹ́ bì lọ́wọ́ bá bọ́ olóyè ní òkúrẹ́ owó yìí ó ní mínì owó bá bọ́ olóyè mi ní kábíyèsí gbogbo ẹ̀rẹ́kùn àgbẹ̀bẹ̀ ọbẹ̀rẹ̀ ti dọ́wọ́ ó padà lọ́tọ̀ wá. Lágbára tó ń bọ̀ wàá pé wàá tẹ́ wàá fọwọ́ pawó wàá fi ìdíje bíi báyìí ìwé gbogbo nínú wa náà àti àmì ní ọlọ́pàá. Òun ọ̀kadà yìí náà bàbá ẹlẹ́yẹ owó yìí ó ní mímì jọ́nà alátẹ̀mí ẹ̀rọ àrẹ̀tẹ̀mí nípa pé fún yín èmi sì ń lọ gbọ́dọ̀dù ní ìsàlẹ̀kọ́ ìdílé mi dáwọn ọkọ̀rẹ́ ó yẹ kí n ti lọ lé bàbá ẹlẹ́yẹ jáde wá ó mọ́wọ́ omi wá àrẹ̀tẹ̀mí ẹ̀rọ àrẹ̀tẹ̀mí. Àtù àbà àbẹ̀wò fún gbogbo ẹgbẹ́. Ó bàbá ọ̀rọ̀ lè rí. Ọmọ ìmọ̀lẹ̀ lórí. Ṣé fẹ́ pa mí ni? Ó ní nǹkan àròkò. Ókè, ẹgbẹ́ ṣe báyìí. Èyí ti gba ti yín. Ẹ̀yin àpapọ̀ ọjọ́ ẹgbẹ́ lẹ́yìn. Wọ́n sọ wọ́n àlàáfíà fún bàbá olóyè kí kó má pa lójú wa o àrùn má gbẹ̀dẹ̀ lójú wa o ọlọ́dún ọ̀rọ̀ wọn ni. Eléyìí ẹ̀yẹ ti fi ṣe é. Òun ló lọ́wọ́ fún àjọ̀dún ọtí Lagos. Òun ló ní ìgbẹ́jẹ́ owó ẹgbẹ́ wà níwọ́ ní ìwé ìyẹn náà ọ̀rọ̀. Akíndínkù wo? Àti
Fúlàní Àlàbí Akíṣíkù olólùkù àgbègbè. Ọba ní tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ olólùkù àgbègbè nílùú Èkó. Ọba ní òun lọ́ba nígbẹ̀dẹ̀ ìbẹ̀rẹ̀ lọ́wọ́ ìbẹ̀rẹ̀ asẹ́ńtìlá òun lọ́ba nígbẹ̀dẹ̀ olólùkù àgbègbè ìlú Èkó. Mo yọ̀ fúnra ẹ, mo yọ̀ fúnra mi. Ọmọ ayọ̀ pàtàkì ẹ̀ ní ìrírí ẹ̀. Ìsùnkú ọba dẹ́rẹ́tọ̀. Àbẹ̀rẹ̀ dáwọ́, wọ́n gbọ́dọ̀ pààrà wá sílẹ̀. Adéṣèkù, owó ọ̀pá ọ̀nà ń bọ̀. Àsìkò tó lórí àpẹẹrẹ yìí, àwọn àsìkò ọ̀rọ̀ sí dada, á jù àgbà, á tẹ̀rọ, àtẹ̀rìkú bá tẹ̀rọ ọ̀rọ̀ sí ìlú náà fún ẹ àti gbogbo ìsàlẹ̀kọ́, gbogbo ìlú Èkó lápapọ̀. À ń pàṣípò ọ̀rọ̀ sí dada kábíyèsí ọmọ nínú wàdùn, àlẹ̀mú bàbá Túndé olówó Èkó, àjọlọ́wọ́ mu àjọ̀dọ̀ lásìkò bàbá Àlàbí. Èkó ọba àkẹ́bí èkú, ẹ̀yà bá àkẹ́bí ẹ̀yọ ọmọ ènìyàn afọ́hùn bí ènìyàn. Gbogbo àwọn èrò wá èrò ọkọ̀, wọ́n lọ sọ́tún, wọ́n lọ sọ́sì, wọ́n á kẹ́ owó wá lọ. Àti ọjọ́ kò ń pé ọjọ́ ìlú fi wálẹ̀. Up to our Adero, bí ìbẹ̀rẹ̀sì ìkọ́lé, bí ìmọ̀dẹ̀rẹ̀ ayé. Mo sì wà lórí pò, mo tẹ̀lé ẹ̀sẹ̀ mi lọ́wọ́. Ìwé bá ọba ní lójúbọ, eléyìí náà ṣe ọ̀rọ̀ nítorí náà ṣe Àlàbí. Eléyìí tí mo wí yìí, àṣẹ ti kú, àṣẹ mọ́nàmọ́ná tẹ̀lé mi wọ́n ká Àlàbí. Àṣẹ tí ìdíbèrè pẹ̀lú oníyèrè, èyí tí mo wí yẹn, ògùn ìbẹ̀jù ó pẹ́, olókùn ó pẹ́, olóṣà ó gbà á. Ara wẹ̀rẹ̀, olówókùn àdòdó, wọ́n bá dùn àti mo ṣe yìí tí mo dé, ọ̀tún ọ̀la ó ti ṣe é ti dà ṣe lẹ́yìn, ó gbọ́ ẹ̀ pẹ́kípẹ́kí àtìyàwó rẹ̀ àtọmọ. Olódàmúlò òní ṣìṣe òní tó tù lẹ́gbọ́n rẹ̀. Ó bá bọ́ tọ́wọ́dọ̀ lọ́wọ́dọ́, òun kò ní ṣèké gbà. Gbogbo bàbá ẹ̀ bá ti ń lù ú, á máa dú. Eléyìí, òní ọjọ́ àìṣẹ́ ni. Gbọ̀dẹ̀, òní bá wọn bá lọ́dọ̀ ṣòro wọ̀nyí. Ìbí ńlá ló ń pè é sí, ìbí ńlá ló ń pẹ̀pọ̀ sí, ìbí ńlá ló bàbá pariwo ìwọ sí, ìbí ńlá 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 ní màlúù kẹ́. Gbọ̀dẹ̀,